Allah Ta'ala is always praiseworthy. Let us say Alhamdulillah. Say with me Alhamdulillah. May Almighty Allah accept from us all that we are doing. O servants of Allah, Ibadallah, تذكروا أن شهر محرم أحد الأشهر الأربعة الحرم التي قال الله عنها منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وإن من المغانم العظيمة في هذا الشهر صيام عاشوراء. روي عن ابن عباس رضي الله عنه قوله صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما. وفي رواية لمسلم قال النبي صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع. وبهذا يكون الأفضل يوم قبل العاشر أو قبله من هذا الشهر، مع أنه يجوز للإنسان أن يصوم اليوم 11 تطوعا إن شاء ذلك، بل يجزئ الإنسان أن يصوم اليوم 10 وحده إذا أحب ذلك. نسأل الله يتقبل منا أي ذلك نفعل في هذا الشهر العظيم. ọpẹ́ ẹ̀yìn kò ní yé máa tọ́ sí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún jàmáà, ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. Ṣàwà náà tún ní àtúndé bá ọdún tuntun, ọdún 1448 òun náà tún dé bá wa láyé. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ẹ jẹ́ ká wá lọ mọ̀ wípé oṣù tí ó bẹ̀rẹ̀ ọdún ìjírà kàlẹ́ndà tó jẹ́ Muharram tá wà ń bẹ̀ yìí, ó jẹ́ ọ̀kan lára àwọn oṣù tí Ọlọ́run bá ṣe àbòsí ní èèwọ̀ nínú rẹ̀ fún ìrẹ mùsùlùmí, yálà fara rẹ̀ tàbí fẹ́ lòmíràn. Àǹfààní ńláńlá ń bẹ fún ẹ tó máa jẹ nínú oṣù Muharram tá wà ń bẹ̀ yìí. Lára àǹfààní ọ̀hún ni ààwẹ̀ Àṣúrà, èyí tí Abdullahi ibn Abbas ti ṣe gbà wá rẹ̀ wípé kí a gbìyànjú ká gba ọjọ́ ọ̀hún, òun náà ni ọjọ́ 10 oṣù Muharram tá wà ń bẹ̀ yìí. Ànábì wá ní ẹ gbìyànjú kẹ́ ẹ jẹ́ kí ọ̀nà tẹ́ máa gbàgbà àwẹ̀ náà kó yàtọ̀ sí tàwọn Yahudawa. Ẹ gba ọjọ́ kan síwájú ọjọ́ 10 tàbí ọjọ́ kan lẹ́yìn ọjọ́ 10. Nínú àkọsílẹ̀ Ìmáàmù Muslim, ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé la'in baqitu ila qabilin, tí Ọlọ́run bá fi dá ẹ̀mí mi sí di ọdún tó ń bọ̀ wáyìí, la'asumanna tasi'a, máa rí wípé mo gba ààwẹ̀ ọjọ́ 9 pẹ̀lú ọjọ́ 10 yẹn tó máa fi jẹ́ ọjọ́ méjì dípò ọjọ́ kan táwọn Yahudawa ń gbà. Ìyẹn ló máa tó fi jẹ́ wípé ìyẹn ló máa dára jù fún wa, kí àwa náà ká gba ọjọ́ kan síwájú ọjọ́ 10 tàbí ọjọ́ kan lẹ́yìn rẹ̀.
pẹ̀lú bó ṣe jẹ́ wípé béèyàn bá ní òun máa tún ṣe àlékún àwẹ̀ òun kóun gba ọjọ́ mẹ́ta, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá déédéé ni, torí pé nọ́fìlà lélẹ́yìí. Kódà ẹni tí ó bá sọ wípé rárá ọjọ́ kẹwàá yẹn nìkan lòun máa gbà, gbàbádáyá déédéé náà ni. Ìyówù kí Ọlọ́run bá fi ẹnìkọ̀ọ̀kan wá ṣe kòńgẹ́ rẹ̀ nínú oṣù yìí, Ọlọ́run kó gbà á ní ìbádà fún wa. The praise of commendation is due to Allah subhanahu wa ta'ala. My Muslim brothers and sisters, we thank Allah for making us part of the people who will witness the new Hijrah year 1448. But I want to remind you that this month of Muharram, that is the beginning of the Hijrah calendar, is a sacred month. It's part of the 4 sacred months about which Almighty Allah spoke when He says, "Minha arba'atun hurum." There are 4 months from the 12 months in our calendar. He now says, "Fala tazlimu fihinna anfusakum." Those 4 months that are sacred, make sure that you do not oppress yourself therein. Do not do oppression to yourself and do not do oppression to other people. One of the gains that are great in this particular month is the Ashura fasting, that which Prophet Muhammad sallallahu alaihi wasallam urged us to observe a day before it and a day after it, making our own too, so that we will observe it in the manner different from what the Jews are observing Ashura. Prophet Muhammad sallallahu alaihi wasallam was also quoted in what Imam Muslim reported, that the Prophet said that Almighty Allah enabled him to still live till another year, he would observe day 9 together with day 10. And that is why the best is for you to observe a day before it or a day after it together, so that yours will be 2. If you decide to make your fasting 3, that is day 9, day 10, day 11, fine and good, it is nafla. Even a person who may decide to observe only the 10th day, that is Ashura, the day number 10 only, also fine and good, because this one is nafla. Our religion is very flexible, no compulsion in our religion. Whichever one we do, may Almighty Allah accept it of us as an act of ibadah. Fala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Rise up, let us observe our Jummah prayer of today.